ọba tó ní wá tó lẹ̀mí wa tó ní gbogbo tá a ní. A ti wà pẹ̀lú ọ̀kan nínú àwọn ikọ̀ àti ìríjú Elédùmarè Prophet Michael Ọlọ́runbẹ olùdásílẹ̀ ìjọ Lord God First tó wà ní ìpínlẹ̀ Èkó. Bàbá gẹ́gẹ́ bí wa ṣe mọ̀ yín pé ara ẹ̀bùn tí Ọlọ́run fi ta ní ọrẹ náà ni ká túmọ̀ àlá bó ti wù kí àlá òun kó nípọn tó, bó ti wù kí ó rúni lójú tó nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fi rọ̀ yín lọ́rùn. Òun náà ni àgbéyẹ̀wò ní sáà ẹ jẹ́ ká wo àwọn àlá kan ká sì wo ìtumọ̀ rẹ̀ àti ohun tí ẹni tó bá lárò ẹ̀ yóò ṣe. Ẹ bá yàrá pé òun wọ àkísà, kí ni ìtumọ̀ eléyìí? Kí ni ọ̀nà àbáyọ fún ẹni bẹ́ẹ̀? Ẹ ṣe tí wọ́n bá wọ àkísà kò dára ní ojú àlá, ṣùgbọ́n ó depend condition tó yẹn bá wà, because nínú ìwé Zechariah chapter 3 verse 3 bíbélì yẹn fi yé wa pé a wọ Joshua ní aṣọ èérí ní àkísà ló já sí. So téèyàn bá wọṣọ àkísà lójú àlá ó máa ń já sí ìpọ́njú. Bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ tún múra jù lójú àlá o, téèyàn bá múra jù kò dáa. Pé kéèyàn múra gẹ́gẹ́ kéèyàn máa múra kó wọ agbádá, kó wọ góòdù kó ṣe gbogbo ẹ̀ bí ìgbà tó ń lọ ṣe nǹkan ẹ̀yẹ, kó máa lọ kó má bojú wẹ̀yìn, ikú gidi ni. Onítọ̀hún yẹn wọ́n ti pa wọ́n ti pin tán, so wọ́n ti jẹ́ kó ó ti rìn kọjá odò. So kéèyàn wọ aṣọ tuntun kò dáa rárá. Àkísà náà ò dẹ̀ wá dáa. Àkísà tí wọ́n bá wọ àkísà, tó bá yẹ pé èèyàn wọ àkísà tó ń sin ẹlẹ́dẹ̀ lójú àlá, tó ń wá rí pé òun wọ àkísà níbi ẹlẹ́dẹ̀, Ọlọ́run fẹ́ bàṣírí onítọ̀hún yẹn lọ́dún yẹn ni. Tí wọ́n bá wọ àkísà, tó bá wọ àkísà tó bá ń harvest ewéko bí ẹ̀fọ́ bí àwọn nǹkan míì ní inú igbó, now àsìkò yẹn Ọlọ́run fẹ́ larú onítọ̀hún ni. Ṣùgbọ́n tí èèyàn bá kàn wà tó ń rìn lọ tó kàn wọ àkísà lójú àlá, kò ń ṣe nǹkan tó dáa. Tó bá yẹ pé èèyàn wọ àkísà, wọ́n gbé nǹkan fún ẹ nínú ojú àlá yẹn tó fojú rí pé wọ́n gbé nǹkan lé ẹ lọ́wọ́, ó possible kò jẹ́ pé ìṣòro ẹ fẹ́ dópin, wọ́n ń sọ fún ẹ pé làálàá tó ń bá kiri ọ̀run fẹ́ fi ẹnìkan favour ẹ rí. Ṣùgbọ́n téèyàn bá change aṣọ lójú àlá, bóyá o ti wọ aṣọ àkísà tó wá change aṣọ, ó bọ́ sí pé ìgbà ọ̀tun dé, kó máa bọ́ṣọ aṣọ èérí àbí kán bọ́ṣọ èérí kúrò lára ẹ̀, àbí kó yẹ pé òun gẹrun lójú àlá, tàbí kán máa dirun fún ẹ lójú àlá. Nǹkan tó dáa ni kán dirun fún yàn, nǹkan tó dáa ni kéèyàn máa gẹrun lójú àlá, nǹkan tó dáa ni kéèyàn máa change aṣọ kúrò ní aṣọ tó ya sáṣọ tó dára ẹ̀rí. Ṣùgbọ́n aṣọ yẹn lè má jẹ́ aṣọ bí agbádá rẹ́rẹ́rẹ́rẹ́ ẹ̀rí. So ọ̀nà méjì lèèyàn fi ń lálàá agbádá tó jẹ́ pé ó fi lè da tàbí tí ò da. Ṣùgbọ́n tí èèyàn bá fi wọ àkísà pínrẹ́ tí ó dẹ̀ lajú síbi pé bóyá ó ń ṣe nǹkan kan, ìpọ́njú ni. Kó tètè gbàdúrà. Tó bá yẹ pé ẹni tó ti ní lórí jàjẹ tó náwó lọ́wọ́ ni, kó gbàdúrà kó má bàa rí ìpọ́njú. A ò ní rí ìpọ́njú lórúkọ Jésù. Àgbọ̀dọ̀ náà ní ìpọ́njú. Ìyẹn tó bá wá lálàá pé wọ́n ń bùn lò pọ̀ tàbí ń bá yàn lò pọ̀. Ṣé rí tí èèyàn bá bá yàn lálàá pé èèyàn ń bá yàn lò pọ̀ lójú àlá, wọ́n fi ń gé ìrìn àjò ọ̀la èèyàn kúrú, tàbí pé kán rí pé èèyàn yẹn ń nógo gan, kán máa yọ́ lẹ́nu báyìí pé kó má rógo ẹ̀ lò. So wọ́n á rí pé èyí tó máa fi rógo ẹ̀ lò yẹn, wọ́n á fọ́n ká. Àwọn irú ogun tó máa ń sábà jáyàn bẹ́ẹ̀ yẹn, ogun ìdílé àbí ogun ìyàwó obìnrin tó ń jowú burúkú, òun ló máa ń fi irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn máa bá ọkọ ẹ̀ jà. Ọkọ yẹn máa padà di mátẹ̀gbẹ́, ọkọ yẹn máa padà di èèyàn yẹpẹrẹ, because gbogbo nǹkan tó yẹ kó fi ṣe rere òun náà ń lálàá. Má nǹkan pastor ni wọ́n, pastor níyàwó wọn, kí ló kọ máa ń yẹ ọ, ìgbàgbé orúkọ wọn lọ́dún náà. Wọ́n ní táwọn bá báyàwó àwọn lò tán, àwọn àkàntún lálàá pé àwọn tún ṣẹ̀ṣẹ̀ tó ń bá sùn, táwọn bá sùn lójú àlá pé irú kí nìyẹn. Wọ́n ní táwọn bá dẹ̀ máa jí báyìí, àwọn tí wàá da nǹkan sí gbogbo ara, wọ́n ní àwọn dẹ̀ máa bá a lójú fò ni. Mo ní kò ń ṣe ẹni méjì, ìyàwó yín náà ni, òun náà ni. Ìtẹ́ ń bá lò yẹn kò tẹ́ lọ́rùn, nítorí pé ìyẹn ó mọ̀ pé dìmọ́tò ẹjọ́ kan tẹ́ ń bá òun lò ẹ̀ ń gba nǹkan lára òun.
tí ọkọ àti ìyàwó bá jọ wà tí inú wọn bá mọ́ síra wọn tó bá ń bára wọn ṣe pọ̀ ibi tí ìbálòpọ̀ ti níyì nìyẹn, gbogbo nǹkan á máa lọ déédéé. ṣùgbọ́n tó bá ti jẹ́ pé obìnrin yẹn jẹ́ onílara àti olówú jíjẹ, so ó lè máa useless ọkọ ẹ̀ tó dẹ̀ tún jẹ́ ọmọ ejò, àwọn ọmọ emèrè wọ́n máa fi ń discipline ọkọ, so yẹ pé tọkọ bá máa lálàá. irú ẹ̀ náà ni irú màá yẹn jẹ́. irú wọn ò ń ṣe pé bí pé wọn kì í lọ sí church àbí wọn kì í lọ síbì kan, wọ́n máa jẹ́ ẹni tó ń lọ church, wọ́n máa jẹ́ ẹni tó ń ṣe iṣẹ́ nínú church. gbogbo àná ni Ọlọ́run dá tó yẹ pé a ní àǹfààní láti lọ church. torí ẹlòmíì máa fi yẹn tán rẹ̀ jẹ pé nítorí pé òun ti rí ọmọ kan ní church àbí òun ti rí man kan ní church, so ìyẹn ò mean anything. church ò ní kéèyàn máa hùwà tó fẹ́ hùwà, àfẹni tó bá níbẹ̀rù Ọlọ́run ẹ̀rí. so nígbà tí ó bá dẹ̀ ti sùn yẹn ẹ̀rí, tí ó bá ti á jẹ́ pé ire kan ti ń bọ̀ àwọn síwájú ológo orí ògo wọ́n ti rí ire yẹn, wọ́n ti feel ẹ̀ pé ó máa make it next week. nítorí ẹ̀ wọ́n á gbàlà yẹn wá, á báyàn lò pọ̀ lójú àlá láti jẹ́ pé irọ́ ni, kò ń ṣe ẹ̀tọ́ tiẹ̀. ẹlòmíì tó bá jẹ́ pé ó ń ṣe oníṣòwò ni, mo ti rí máa nǹkan tó yẹ pé oníṣòwò ni wọ́n ẹ̀rí, wọ́n dẹ̀ tún máa ń gba contract, ó tún máa ń talé, ó ń talẹ̀, ó ń ta àwọn nǹkan, ó máa báyàn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá ti lálàá pé àwọn fẹ́ wá gbowó, tó bá ti jẹ́ pé owó bíi 200,000 150,000 ó máa bọ́ sí, kò ní lálàkàlà. tó bá ti débi iṣẹ́ yẹn báyìí, gbogbo kinní yẹn ló máa ṣe, ló máa dára, ló máa dùn. in fact tó bá yẹ pé 5 ló máa gba 150 kinní kan láàrin ọ̀sẹ̀ àbí lóṣù, ó máa bọ́ sí. tó bá máa gba 30,000 ó máa bọ́ sí. bẹ́ẹ̀ nítorí pé kò ń ṣológo orú ẹ̀, ayé ló kéèjì ẹ̀ sí level yẹn, ibi tán fẹ́ kó máa rí jẹdé òun nìyẹn. wọ́n ti kéèjì ayé ẹ̀, wọ́n ti kéèjì ìṣẹ̀dá ẹ̀ ipe o ò ní lè rí owó táwọn ẹgbẹ́ ń rí, o ò ní lè tayọ, kó má bàa àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. so wọ́n kéèjì ayé ẹ̀ síbi kó máa la kàkàkàkà ọ̀kan máa bá a pín ògo. àwọn ìyàwó mi wà tẹ́ pé mèrè, wọ́n á bẹ́ẹ̀ pín ògo ẹ̀ pé tó bá lọ sọ́jà á lo ògo yẹn lọ sọ́jà, ó lè lò lọ́sẹ̀ yìí, òun á tà dáadáa. tó bá ti wáyá á rìlíìsì ẹ̀ fún ẹ kí wọ́n náà lò lọ́sẹ̀ tó ń bọ̀. àwọn emèrè kan wà tó máa ń ṣe bẹ́ẹ̀ tó jọ́mọ emèrè fọkùnrin, wọ́n á lo ògo ọkọ ẹ̀ tajà ẹ̀rí, ògo tó jẹ́ kí yẹn máa fi talé, kó máa fi talẹ̀, kí yẹn di bílíọ̀níà, òun á lọ fi ògo yẹn á fi lọ ta wóró jẹ, ó lè fi lọ ta pure water. so iye pure water tó bá máa tà náà nìyẹn máa tà. ìgbà tó bá máa padà dé, ọkọ wa máa ṣe. so tọkùnrin yẹn bá ti fẹ́ rí apartment 7 million 3 million, ibi tí wàhálà dé nìyẹn. inú òun á dùn, á káràmásìkì, á ṣe làálàá, ṣùgbọ́n nígbẹ̀yìn ibòmíì lówó yẹn máa lọ já sí. nǹkan tó máa ti lálàá ipe nítorí ẹ kò ní lè sùn, ó máa gbọ̀n káàkiri. àwọn dẹ̀ study ẹ̀, gbogbo bóyá tí ó ń gbọ̀n tí ó ń ṣe káàkiri, wọ́n wò pé ó ti fẹ́ gbowó kan nìyẹn, ó ti fẹ́ gbowó. so èèyàn dẹ̀ lè gbọ́n bí ẹni tó ń ṣọ́, nítorí ńgbòhùn bá sùn tán wọ́n máa wo destiny ẹ̀ báyìí ni pé 20 million wọ́n nìkan ṣo, kó máa gun mọ́tò, kó máa ṣe bí bákan ok, wọ́n máa mọ bó ṣe máa disturb ẹ̀ tí òun fi ní ṣe kíní yẹn. ìgbà tá arákùnrin yẹn rí bẹ́ẹ̀ yẹn ló wá kégbe. nígbà tá a introduce ọ̀rọ̀ Ọlọ́run sí, bá sọ fún pé lọ bẹ̀rẹ̀ sí lo 77 yìí, tó bá ti lo 77 yìí, ìgbésí ayé ayé padà, ọ̀rọ̀ á dayọ̀. Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún. ó jẹ́ gbà àkọ́kọ́ nínú ọdún yìí 3 million wọlé fún, tí ò jẹ́ possible bẹ́ẹ̀. bí èlò ló ń gbà, bí kó máa gba 30,000 75,000, káwọn 5 kan ṣíà 300, káwọn 10 kan ṣíà. ibi tó bá yẹ pé kó wọn méjì kan ta lé, tó yẹ pé 10% tó ń bóyá lé yẹn 150 million, 10% tó wọn 15 million, àwọn méjì yẹn kan pín ní 7 million, kò ní bọ́ sí. ẹlòmíì ló máa lọ bọ́ sí. níjọ́ tárákùnrin yẹn tó ti gbàgbọ́, Ọlọ́run dẹ̀ yí májẹ̀mú ibi yẹn kúrò nínú ayé ẹ̀. látìgbà yẹn àṣeyọrí bẹ̀rẹ̀ sí farahàn. ìwọ tó ń gbọ́ mi ní orúkọ Jésù, àṣeyọrí, àṣeborí, àṣelà awọnú ayé ẹ̀. ìjákulẹ̀ yẹn ò ní jẹ́ tiẹ̀ mọ́. o ò ní máa ṣe làálàá lórí àlá yẹn. àlá tí wọn bá lá tó bá ń bóbìnrin lò pọ̀ lójú àlá kò ń ṣe àlá tó dáa.
Olórí gbọ́ látẹnu wòlíì Prophet Michael Ọlọ́runbẹ olùdásílẹ̀ ìjọ Lord God Ifẹ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó. Bàká tó máa lọ ẹjá sọ̀rọ̀ nípa àwọn àǹfààní tí ó ti wà nílẹ̀ fún àwọn èèyàn. Gbogbo ẹni tó bá ń rí ìjákulẹ̀ báyìí àbí tí ò tiẹ̀ rí ìjákulẹ̀ tó fẹ́ yẹ pé kọ́lọ́run kó dìde fún un ní tó máa lò rè 777 yìí tọ́lọ́run bá ti pè pé kó tẹ̀ ẹ́ lọ́wọ́ ayé ẹ̀ máa bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ni. Àlákàlà àti àwọn tó ń pètèpèrò ibi lórí ẹ̀ ẹ pa ẹ lù ẹ má jò gborí ẹ fi ṣe tutù kíní kan má jẹ̀mú yẹn á ká kúrò lórí fámìlì ẹ̀ á lọ rí padà sórí wọn. Àwọn náà ni ohun bí wọn tán rò àwọn tán rò náà àwọn tán gbẹ́ kòtò náà máa jìn sí. Ṣùgbọ́n ìwọ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti fi àwọn iṣẹ́ kan lò nínú iṣẹ́ yẹn á ká gbogbo ohun ibi tí wọ́n ń lò kúrò lórí ẹ̀ wàá rọ́nà àbáyọ. Nítorí náà pè mí tó o bá fẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sí ẹ sórí aago yìí 070 360 38757. Àlákàlà tó ńlá yẹn kì í ṣe tiẹ̀ ìrankíran yẹn kì í tán ọ̀ ń da ìran ẹrú ni ògo ẹ̀ náà ń dè mọ́lẹ̀ kọ́lọ́run lè já ẹ gbà lásìkò yìí kó lè lálùyọ kó má lálàá yẹn mọ́. Pè mí kí wúre tó yẹ kó ṣe tán waste kó lè rí wúre yẹn ṣe 070 360 38757. Lórúkọ Jésù àlákàlà ò ní borí wa. Lórúkọ Jésù gbogbo wa pátá àlákàlà ò ní borí wa. Nọ́mbà ayọ̀ ẹ̀ náà nìyẹn. Tètè pé kó bọ́ lọ́wọ́ ogun àlákàlà, ogun mátẹ̀gbẹ́, ogun mátọ̀gbà, ogun ká má rí jẹ ká má rí mu, ogun àìrílé ọkọ gbé, àìráyafẹ́, àìníṣẹ́ lọ́wọ́, àìníwèé gbèlú. Tètè pé nọ́mbà yẹn ó dá mi lójú pé ìwọ náà wà á rí tiẹ̀ ṣe. Ire o.